Miyetti Allah mọ̀ ti lahùn o lórí ìjínigbé àti ìpànìyàn tó ń wáyé ní Kwara. Bẹ́ẹ̀ ni wọ́n takú pé wọn ò mọ̀ gbọ́dọ̀ ti àwọn ọjà káràpá o. Kí ló ṣẹlẹ̀? Ẹ wá gbọ́ o. Ẹgbẹ́ adaranjẹ̀ tí a mọ̀ sí Miyetti Allah Cattle Breeders Association of Nigeria ẹ̀ka ti ìpínlẹ̀ Kwara ti ké sí ìjọba ìpínlẹ̀ náà àti àwọn agbófinró láti kìlọ̀ fún àwọn tí wọ́n ń pe àwọn ní agbébọn pé kí wọ́n lọ tọwọ́ ọmọ wọn bọ́sọ́ o. Alága ẹgbẹ́ náà Alhaji Shehu Garuba sọ èyí di mímọ̀ nínú àtẹ̀jáde tó fi léde ní 30 oṣù yìí nílùú Ìlọrin, èyí tó fi bá àwọn oníròyìn sọ̀rọ̀. Garuba sọ pé bí wọ́n ṣe ń ro iṣẹ́ láabi nípínlẹ̀ náà mọ́ ẹ̀yà Fúlàní tí wọ́n sì ń pè wọ́n ní agbébọn jẹ́ ohun tó léwu fún ẹ̀yà náà lápapọ̀. Alága náà sọ pé ẹgbẹ́ Miyetti Allah kọ́ ló ṣokùnfà ètò ààbò tó mẹ́hẹ ní àwọn apá abìkan ní Kwara o. Miyetti Allah ran ikọ̀ ológun láfíà dólè tíjọba àpapọ̀ gbé kalẹ̀ lọ́wọ́ ni o, àkíyèsí agbébọn. Miyetti Allah ló ń pariwo bẹ́ẹ̀. Alhaji Garuba sọ pé àwọn Fúlàní ni wọ́n ń jìyà iṣẹ́ ọwọ́ àwọn agbébọn gan jùlọ nípínlẹ̀ Kwara, torí pé àwọn ni àwọn agbébọn ń gba oúnjẹ òòjọ́ lọ́wọ́ wọn púpọ̀ jù. Ó ní àwọn ọmọ ẹgbẹ́ Miyetti Allah kan ran ikọ̀ ológun tí wọ́n ń pè ní Operation Láfíà Dólè tíjọba àpapọ̀ gbé kalẹ̀ lọ́wọ́ ni àti àwọn ikọ̀ fìjìláńtẹ́ láti gbógun ti ìwà ibi nípínlẹ̀ Kwara. Alága Miyetti Allah náà rọ ìjọba láti dẹ́kun iṣẹ́ ọwọ́ àwọn èèyàn kan tó ní wọ́n kó ara wọn jọ láti dá rògbòdìyàn sílẹ̀ láàrin àwọn olùgbé ìpínlẹ̀ Kwara fún èrè tara wọn nìkan. Ó sọ pé kí ìjọba kọ etí ikún sí ìpè wọn pé kí wọ́n ti àwọn ọjà ẹran káràpá, wípé ìpè náà jẹ́ ìpè èké àti aburú ni o. Garuba wá fọwọ́ sọ̀yà pé ẹgbẹ́ náà yóò tẹ̀síwájú o láti ṣàtìlẹ́yìn fún ìjọba Kwara nínú ìgbìyànjú rẹ̀ láti kojú ìjà sí àwọn agbébọn àti àwọn ìwà ibi mi o. Ẹ ṣeun tẹ́ ń tẹ̀lé wa lórí ìkànnì yìí. Ẹ jẹ́ lọ sókè lọ́hùn náà, à ń padà bọ̀. Amóhùnmáwòrán kan àtàtà tí aráyé gbọ́. Jígí Alára TV ni wọ́n sọ. Ení, èjì, ẹ̀ta, ẹ̀rin, àrún, ẹ̀fà, èje, Jígí Alára. Sinimá méje tó lóyin ládùn. Sinimá titun méje la gbé jáde. Láti Jígí Alára. Jígí Alára lórí YouTube. Àwọn sinimá yẹn rèé o. Ìlú ni àkọ́kọ́. Òkúta péré lẹ́lẹ́kejì. Àjẹ́ tó pọ̀ máa wo lẹ́lẹ́kẹta. Òpin ọ̀rọ̀ lẹ́lẹ́kẹrin. Ọba làkọ́lé ìkarùn-ún. Àfojúdi lẹ́lẹ́kẹfà. Àjíkẹ́ ẹlẹ́kọ̀ọ́ ní keje o. Jígí Alára ti gbé jáde Kàṣàgbà o. Lórí YouTube ẹ̀ ó ti wọ́. Àwọn akọkọlùkọ lóyin ládùn rọ wọn pàtòkè tilẹ̀ sinimá méje tá a gbé jáde rèé látọwọ́ Jígí Alára lórí YouTube. Ìlú làkọ́lé alákọ̀ọ́kọ́ Jígí Alára àti Rose Odika ni co-producer. Òkúta àpèrè lẹ́lẹ́ẹ̀kejì Jígí Alára gangan fúnra ẹ̀ ló producer. Àjẹ́ tó pamọ́ wo lẹ́lẹ́ẹ̀kẹta Jígí Alára àti Lẹ́lọ́wọ́wà ni co-producer. Òpin ọ̀rọ̀ lẹ́lẹ́ẹ̀kẹrin Fatai Karim àti Jígí Alára ló jọ producer. Ọba lẹ́lẹ́ẹ̀karùn-ún Tampan Ìdó local government àti Jígí Alára ló jọ pawọ́pọ̀ láti ṣe. Àfojúdi lẹ́lẹ́ẹ̀kẹfà Lateef Quadri àti Jígí Alára ni co-producer àti ẹ̀ náà. Àjíkẹ́ ẹlẹ́kọ̀ọ́ ni sinimá ẹlẹ́ẹ̀keje Unity Caucus àti Jígí Alára ni co-producer. Àwọn Nollywood superstars ló kópa nínú àwọn sinimá yìí. Ẹ máa gbádùn gbogbo àwọn sinimá méjèèje. Ìlú, Òkúta àpèrè, Àjẹ́ tó pọ̀máwo, Òpin ọ̀rọ̀, Ọba, Àfojúdi, Àjíkẹ́ ẹlẹ́kọ̀ọ́. Àwọn sinimá méjèèje yìí ní kẹ́ lọ máa wò lórí YouTube tó jẹ́ ti Jígí Alára. Adé ọmọ Adé ni executive producer àwọn sinimá wọ̀nyí. Kò sí àṣàdànù ń bẹ̀ o. Ẹ kú ti mọ̀ pé gbogbo àwọn sinimá wa ló máa ń stand out yàtọ̀. Jígí Alára ní kẹ́ subscribe sí o. Ẹ download, ẹ share, ẹ like. Tẹ́ ẹ bá ti ń wo gbogbo ẹ̀ lẹ́ ó gbà wípé ó kọjá àfẹnuròyìn. Jígí Alára ni bàbá gbogbo wọn. Jígí Alára ti gbé jáde Kàṣàgbà o. Lórí YouTube ẹ̀ ó ti wọ́. Kí ló dé tí Sunday Igboho ṣàbẹ̀wò sọ́ba Ládọjà àti pé kí lohun tó fẹ́ gan-an? Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Ọba Ràṣídì Ládọjà ti ṣèlérí láti ṣe ìrànlọ́wọ́ fún ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tó tún jẹ́ ọ̀kan gbòógì lára àwọn tó ń polongo fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá, Olóyè Sunday Adéyẹmọ
tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Sunday Ìgbòho lórí àpò ìkówósí rẹ̀ tíjọba àpapọ̀ gbẹ́sẹ̀ lé. Ọba Ládọjà sọ̀rọ̀ yìí lásìkò tí Ìgbòho ṣàbẹ̀wò sí ààfin rẹ̀ nílùú Ìbàdàn láàrin ọ̀sẹ̀ yìí o. Lásìkò àbẹ̀wò náà ni Ọba Ládọjà ṣe ìpàdé ìdákọ́ńkọ́ pẹ̀lú Ìgbòho tí wọ́n sì jọ sọ̀rọ̀ lórí fàákájà tó wáyé láàrin rẹ̀ àti ìjọba àpapọ̀. Ìròyìn kan fìdí rẹ̀ múlẹ̀ pé Ọba Ládọjà ṣèlérí láti dá sí ọ̀rọ̀ Ìgbòho pàápàá jùlọ lórí àtiyọ kúrò lára àwọn ọ̀daràn táwọn ẹ̀ṣọ́ aláàbò kéde wípé àwọn ń wá àti láti rí i pé ìjọba àpapọ̀ gbéṣẹ̀ kúrò lórí àpò ìkówósí rẹ̀ tí wọ́n ti tì pa. Tẹ́ ò bá gbàgbé, ìjọba ààrẹ Muhammadu Buhari ló kéde Ìgbòho gẹ́gẹ́ bí ọ̀daràn tí ìjọba ń wá tí ó sì tún gbẹ́sẹ̀ lé àpò ìkówósí rẹ̀ lórí ẹ̀sùn pé ó ń kó nǹkan ìjà olóró pamọ́ sínú ilé rẹ̀. Lọ́jọ́ kìíní oṣù keje ọdún 2021 ní àjọ DSS pẹ̀lú àtìlẹ́yìn àwọn sójà yabo ilé Ìgbòho tó wà lágbègbè Sókà nílùú Ìbàdàn níbi táwọn ọmọlẹ́yìn rẹ̀ méjì ti kú, tí àjọ DSS sì mú èèyàn 13 mẹ́ẹ̀ nílé Ìgbòho lọ sílùú Àbújá. Nínú ọ̀rọ̀ rẹ̀, Ìgbòho ṣàpèjúwe Ọba Ládọjà gẹ́gẹ́ bí olórí tí aráàlú fẹ́ràn nílẹ̀ Ìbàdàn àti káàkiri ilẹ̀ Yorùbá lápapọ̀. Ìgbòho ṣèlérí láti ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ìjọba àpapọ̀ láti jẹ́ kí ètò ààbò fẹsẹ̀ múlẹ̀ sí i lẹ́kùn ìwọ̀ oòrùn gúúsù orílẹ̀-èdè Nàìjíríà. Ajìjàgbara fún ìdásílẹ̀ Yorùbá Nation sọ pé Ọba Ládọjà yóò rí pé àlàáfíà, ìṣọ̀kan àti ìdàgbàsókè wà ní ilẹ̀ Ìbàdàn àti káàkiri ilẹ̀ Yorùbá lásìkò rẹ̀ gẹ́gẹ́ bí Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn. Ìròyìn yàgbó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ sì kú àmójúbà eré àgbéléwò tó jáde lórí ìkànnì yìí eléyìí tí a pe orúkọ rẹ̀ ní Ìlú. Ẹ máa bá wa wò ó. Òrìṣà nílùú òrìṣà nílùú ẹ má fojú di àdánù òrìṣà nílùú sinimá titun ìlú ó ti jáde wá lórí YouTube. Ìkànnì Jígí Alára TV 24 lẹ ó ti rí wo àwòtún òní iṣẹ́ ńlá ni. Sinimá titun ìlú multi-billion naira project bíi yóò lágbára. Òrìṣà nílùú ó tọ́ gbogbo kì í ṣọjọ́ gba àbẹ̀wò ṣàwọn gidi. Ìròyìn ṣàtọ́kùn eégún, ìròyìn ṣàtọ́kùn ṣá. Ìlú ìlú ti la sí ẹ̀sìn máa yàn galu ìlú tó kọ̀ fọ́ agbára. O lè jẹ́ láì ṣe pé fún yọ̀ ni. Wọ́n ló dúró lóko. Ọ̀bẹ̀rẹ̀ lóko. Ọ̀bẹ̀rẹ̀ ìdíje àkókò lójú tó kó adébáfún àdùnnú àgbẹ̀nà tí ó dolóko láì bá tán. Agbára gba sinimá tó gba padà búyọ tó gba padà gbà. Ó fún lọ́nà láfojú ó yà pẹ́rẹ́gẹ́dẹ́. Ìwọ̀nba ni yẹn ń gbóná mọ́ láì ṣọ́ka. Olówó ayé ẹ̀rọ ra lànà kókó fẹ́fẹ́. Káyọ̀ ọmọ tìbí ọmọ mú wa ni o. Sinimá titun ìlú ká tó parí ẹ̀ ní lókẹ́sọ̀n lójú rí tó. Ẹ̀gá tá a sọ fún ẹ̀. Owó gbowó la ná lórí ẹ̀. Adéọmọ Bankole. Aláṣẹ àbúdarí ilé-iṣẹ́ Jígí Alára ẹlẹ́gẹ̀rún ni executive producer. Pẹ̀lú co-producer Yèyé Rosodika. Níyà Adédayọ̀ Age. Pẹ̀lú Adébáyọ̀ Jẹ̀lílì Piccolo ló direct yẹ. Starring Akin Lewis. Yèyé Rosodika. Taofik Adéwálé Dìgbòlùjà. Babátúndé Báńgbọ́dẹ Fọ́kọ́kọ́. Taofik Salami Mondusi. Òkìkí ọ̀sìn jọmọ́lẹ̀. Ìyákú Ègbé. John Odika. Ológbòjò. Móromúbọ̀làwà. Tọ́wọ́ ń dùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú sinimá ńlá ìta àgbẹ̀ àkọlé ẹ̀ ní Ìlú. Subtitled in English. Apá kìíní ẹ̀ máa jáde kásàgbà sórí YouTube lọ́jọ́ Wednesday September 24 ọdún yìí. Nígbà tá apá kejì ẹ̀ máa jáde lọ́jọ́ Friday October 24 ọdún yìí bákan náà. Ẹ̀kú mẹ́ni tẹ̀ ní ìkànnì Jígí Alára /Bẹ̀rẹ̀/TV. Ilé ara ní Jígí Alára. Ojúmọ́ kan ara kan ni. Gbogbo bá ṣe ń jí dára. Ara la fi ń ṣe. Sinimá titun ìlú lélẹ́yìí o. Ẹ subscribe sórí Jígí Alára 24 kẹ́rìíràn wò. Iṣẹ́ bàbá iṣẹ́ ni àwòrán tó wò ní ẹgbà bẹ́ẹ̀.